tẹ́ káàkiri àgbáyé igun Ọ̀yọ́ sógbẹ́bọ̀ o ọjọ́ tí igun ti tẹ́ lọ́wọ́ àdẹ̀dá o ló ti tẹ́ káàkiri àgbáyé igun Ọ̀yọ́ sógbẹ́bọ̀. Àkàndá mo kókè lọ fún mo ní kó ṣe pẹ̀lẹ́ àwọn ìsòkun inú ààfin ìmọ̀ràn wọn yóò bà nǹkan jẹ́ ni ọjọ́ tí kò ti tẹ́ lọ́wọ́ àdẹ̀dá o ló ti tẹ́ káàkiri àgbáyé igun Ọ̀yọ́ sógbẹ́bọ̀. Igúnnugún la wọ àtẹ́ká àkàlà la wọ àtẹ́gbà ọjọ́ ogúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ló ti ń tẹ́ káàkiri ayé po Ọ̀yọ́ àtàláàfin kàbùkù kiri ni ìgbéraga ní síwájú ìparun òwò adéwẹ̀wò àṣejù ẹ̀tẹ́ ló feré Olúbàdàn faláàfin Ọ̀yọ́ wọlẹ̀ níbi òkú ìtàn tí Ọ̀yọ́ ń pa kiri àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ ló fẹ́ ba ayé Aláàfin jẹ́ wọ́n fẹ́ pa iyì àti ọlá mọ́ Aláàfin lára àwọn láfinisẹ̀sìn àlè tó lòun wọ́n jẹ̀bẹ̀pẹ àbí ńgbà bímọ nífẹ̀ẹ́ tí ń jalè Ifẹ̀ lógún kọ̀mọ̀ wípé ṣe lòun wọ́n sẹ̀sìn elúkélú kan kì í tọ́ ni okùnkókùn kan kì í tó kó àgbàlé Abímbọ́lá Akeem Ọwọ́adé he was a complete gentleman a good and noble Christian to the core onírẹ̀lẹ̀ tí ń fọ tọ́lẹ̀tì nílé ìjọsìn ní Canada kí lọ yọjú sọba sí ńlọkẹran àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ lọ́fọ́ba ní condition wọn láláàfin kì í forí balẹ̀ fẹ́nìkan pé kàkà kéèké ni wọ́n ṣàkápọ̀ ẹkùn kó ní kálukú ọ̀sọ́dẹ tiẹ̀ lọ́tọ̀ ipò tó ò ní wà ń ọmọ pé wọ́n lọ yẹ kó wà níbẹ̀ ni we should not play second fiddle ọ̀sáàrí Aláàfin àná tó gbéṣẹ̀ kò gbà fọ́ọ̀nì ó sì ti jẹ́ oyé a pé òṣèlú lọ́sọ̀ ò ní dolórí ọba Akeem jẹtán ló dogun ìbámu kó fìdí pagbá sí Canada kó dúró tilé sanmi tó dùn joyè lọ àbí kí láǹfààní oyè tá a jẹ tí fọkànbalẹ̀ ò sí láti gbà tá a ti gbadé ogun Ọ̀yọ́ Mèsì lógun àkọ́kọ́ ogun ó tó dogun tá a lọ tá a rẹ ogun ẹ̀sìn ló sì kẹta láíláí Ọ̀yọ́ ò ní fi kírísítẹ́nì jọba Akeem tí ń bẹ nínú orúkọ rẹ̀ lọ́rùn Ọwọ́adé lọ́wọ́ àdéhùn àti wà nílẹ̀ pé bọ́ ọba ti mọ̀ pé ó di mùsùlùmí á tẹ̀lé ọ ní jàngbọ́n bá ń lé jàngbọ́n bá lọ́rùn ọba bí ti ń káàkiri láyé ń rí sọ controversies lóríṣiríṣi ní kété lẹ́yìn ìwúyè ní ti bàbá ọba Chief Lukman Aróńfálè bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n ní wọ́n nà láàfin ọba ràbọ̀ràbọ̀ rẹ̀ ló bá kù lẹ́yìn ẹ̀ ní tọ̀rọ̀gún ṣẹlẹ̀ tí wọ́n rèé ṣàbẹ̀wò sáláàfin mo ibi báwo bá kì fún ni ṣe làákì fáwo padà pé àpọ́nlé lára ń fi ara ò fábùkù bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò odidi ọba ńlá tó kòyàn lẹ́yìn wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ó nira fáláàfin láti wẹ́kọ̀ọ̀mù wọn sínú pálásì ṣe ni wọ́n bínú lọ àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ lọ dá wàhálà sílẹ̀ torí pé Aláàfin ti fẹ́ lọ rèé bá Ọwárangún káwọn mọ́gbàmọ́gbà ó tó fà á padà pé àgbẹ̀dọ̀ ìwọ ní kálàfin ó rèé pàdé ọba kankan wọ́n ti gbàgbé pé bí àná kọ́ lò ní rí ntaasi tún rí ni ti tírítì tí wọ́n gbé jáde wọ́n lè bú lọ́kọ́ bẹ́ẹ̀ kalẹ̀ fún àwọn pé Aláàfin is the head of Yoruba land torí pé Aláàfin ni olórí ọba làwa bá wọn tú tírítì palẹ̀ àkọ́kọ́ àdéhùn ìdókòwò pọ̀ pẹ̀lú èèbó ni gbogbo ìlú ló sì sáyìn tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ti Ilé-Ifẹ̀ ọ̀tọ̀ ní ti Ìjẹ̀bú ọ̀tọ̀ sì ní ti Rẹ́mọ àti pé tírítì ọ̀hún ó ti ṣàlàyé òpin agbára Aláàfin ìlú tí ń jẹ́ Yorùbá land ní 1888 ní Ọ̀yọ́ Àwẹ́ Akínmọ́rìn Ìlọ́rà àti Tèdè 1919 ńlá tó ń bá wọn dórúkọ pọ̀ labasihan iléegun ẹ̀yìn a ṣàlàyé fún wọn pé empire Ọ̀yọ́ ti wó tipẹ́ ọdún 1835 ló ṣubú yakata inú ogun Fúlàní lọ́yọ́ ilé ṣubú sí o Fúlàní lọ́rán wàrúkúrá ìbàrùbá pẹ̀lú Aláàfin Olúewu sí ọ̀run ọ̀sán gangan ó ní iye ìgbà tí wọ́n forí Olúewu gbá bọ́ọ̀lù ọtí àgbàdo tí ọ̀tánu ẹyẹ àparò náà ni Tani sọ pé kí àrọmọdọ́mọ àtìbọ́ mọ́rè lọrin ta ló fẹ́ gbà kàtà lọ́wọ́ Akítì Tani ọ̀gbálẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ sẹ́ẹ̀mọ̀ pé Àtìbá kéwú nílọrin ni ibẹ̀ làrí òpùrọ̀ Ìbàdàn gan ti kéwú abájọ gẹ́gẹ́ ló kó gẹ́gẹ́ gẹ́gẹ́ kó gẹ́gẹ́
àwòkó pàdé ẹ̀gà aláròyé pàdé alápẹpẹ wọ́n múra wọ́n fẹ́ tún ìtàn kọ wọ́n mọ̀ wípé ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu òjò ẹ̀sìn wọn múra láti rọ̀ ńgbà tí wọ́n wà gbé sàrá àwọn kọjá mọ́sálásí tí wọ́n gbé ìpèsè kọjá ṣọ́ọ̀ṣì tí wọ́n gbẹ̀bọ̀ wọn kọjá oríta ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀kò sí Ògbómọ̀ṣọ́ o wọ́n ń jùkò sí Ìbàdàn wọ́n ní ṣe bí baálẹ̀ làwọn méjèèjì tẹ́lẹ̀ ṣe bí Aláàfin ló sọ wọ́n dọba àti pé Aláàfin ló dé wọn ládé làbá ní bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí o because Aláàfin was not the governor then òun sì kọ́ ni permanent chairman Ọ̀yọ́ State Traditional Council kí wàá ní agbára Aláàfin tí yóò fi máa fi ọba jẹ ọ̀rọ̀ yẹn rú ẹ lójú àbẹ́ ohun tí àwọn Ọ̀yọ́ ń gbé kiri ni pé àrífín ńlá ni kí Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa du ipò alága pẹ̀lú Aláàfin torí pé Aláàfin Adéyẹmí ló fi wọ́n jọba báwo ni ìbá ṣe wáyé o His Imperial Majesty Ọọ̀ni Adésọjí Adéníkáwò Tadérẹ̀mí ni permanent chairman Ọ̀yọ́ Traditional Council nígbà yẹn January 14, 1971 ìní wọ́n wúyè Lámídì Adéyẹmí agbára kí wàá ní bẹ lọ́wọ́ ẹ̀ tó ìdí wọn ládé ọ̀rọ̀ rẹ o gbogbo ọmọ káàárọ̀ òjíire bí kí lọ́kàn bá dàrú lọ́rùn eégún àti sèpin ta ajá tó ikan lè má mọ̀ kí lọ́kàn Joseph ń bẹ ẹ̀kọ́ṣẹ́ ifá kí ladìẹ ń wá níṣọ alápàtà ìfẹ́ kíní ń bẹ lọ́kàn Aláàfin sísọ ń Ògbómọ̀ṣọ́ àti Aláàfin ilẹ̀ Ìbàdàn bó ni wọ́n ti jẹyàn kan gbá ìfẹ́ afádìẹ òdenu ajá Aláàfin òsì torí olówó ẹ̀ sọdẹ bàbá rè pé àgbà ti dé Ṣọ̀ọ̀ni Adésọjí Adérẹ̀mí bàbá ò lè gbéra láti ròde mọ́ kò sí Ṣọ̀ọ̀ni tí dá ròde tẹ́lẹ̀ bí pẹ́pẹ́yẹ Ọ̀ọ̀ni ròde tó ń tọ́mọ ẹni ọ̀pọ̀ ọba ní mọ́ tẹ̀lé Ọ̀ọ̀ni ọba Lámídì Adéyẹmí ó wá fẹ́ lu opportunity pé Adésọjí Adérẹ̀mí ò lè wá sí pàdé mọ́ bàbá fẹ́ di ogún kógún ṣùgbọ́n kì í ṣe sí ànìkàn pèrò tí sọkọ ìyá ẹ̀ wọ́n gbọ́dọ̀ pọ̀ nídìí rèké sí ó kó sáwọn ọba àtìjòyè kan tí ń bẹ lágbègbè Ọ̀yọ́ àti Ìbàdàn nínú wọ́n make recommendation ṣùgbọ́n Aláàfin Adéyẹmí ló fọwọ́dù ẹ̀ síjọba elékelèké yé bí ọ̀rọ̀ ò tiẹ̀ yé alagata ọ̀rọ̀ yí ọmọ tí ń sunkún ó yé ìyá rẹ̀ tí ń pé ọ́ dákẹ́ àkọọ́lẹ̀ tí ń bẹ̀lẹ̀ yé pé the old Ọ̀yọ́ State Council of Obas and Chiefs unanimously passed the resolution and the state government subsequently approved same in 1976 and response látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣèjọba bàbá wa Colonel David Jẹ́mibẹ̀wọ̀n Governor of Oyo State of Nigeria Office of the Executive Council Secretariat Ibadan official document on the approval of beaded crowns for traditional rulers in the old Oyo State preamble following the recommendations submitted by His Imperial Majesty Ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí III CFR LLD the Aláàfin of Ọ̀yọ́ the old Oyo State Council of Obas and Chiefs unanimously adopted the resolution granting approval for specific traditional rulers to wear the beaded crown. Thus, this resolution was subsequently approved by the Oyo State government in 1976. Section A, list of traditional rulers with approved date, beaded crown approval, arranged chronologically by year. 1975, Oúnjẹ Òfòkèò Ọba Ìrèọlá Adédèjì. 1976, Olúbàdàn of Ìbàdàn Ọba Adébímpé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọba Jímọ̀ Oyèwùmí Ajagungbadé III Apẹ̀tù of Ìpẹ̀tùmodò Tìmì Ẹdẹ now in Ọ̀ṣun State Ọba Oyèwùsì Tìjání Àgbọ̀nrán II 1977, Onítẹ̀dé of Tẹ̀dé Ọba Olúkòkùn 1979, Asẹ́yìn of Ìsẹ́yìn Ọba Moshood Oṣùọ̀lálé Adéyẹrí 1980, Ibà of Kìṣí Ọba Yẹ́sùfù Ọ̀wọ́adé Àríwájòyè 1981, Òkèrè of Ṣakí Ọba Bímbọ́lá Oyèdòkun Ṣàbígànná of Ìgànná Olúfẹ́ of Gbọ̀ngán now in Ọ̀ṣun the Olú of Ilé-Ogbó now in Ọ̀ṣun State 1985, Aláyégún of Ọdẹ-Omu 1986, Olóbù of Ìlóbù Ọba Aṣírù Ọláníyàn Akiri of Ìkirè Àrè of Ìrè now in Ọ̀ṣun State, Olúníṣà of Ìníṣà now in Ọ̀ṣun State, Akìrun of Ìkìrun now in Ọ̀ṣun State,
2001, Baálẹ̀ of Igboora get elevated to the status of an Ọba as the Olú of Igboora. Ọba Jimoh Oyèrọ̀gbà, Baálẹ̀ of Igangan, get elevated to the status of an Ọba as Asigangan of Igangan. Ọba Lasisi Aribiyan in 2002, Ọba of Ipokia, Ọba Adeole, now in Ogun State, Olúrẹ̀sì of Ìrẹsì, Ọba Adéyẹmí, now in Osun State. Section C, citation of authority. This document is issued in accordance with the resolution of the Old Oyo State Council of Obas and Chiefs 1976, approval of the Oyo State Government 1976, recommendation of Ọba Lamidi Ọláìwọlá Adéyẹmí III, Aláàfin of Ọ̀yọ́, authentication and signature Ọba Lamidi Ọláìwọlá Adéyẹmí III, CFR LLD, the Aláàfin of Ọ̀yọ́, Adele Chairman, Ọ̀yọ́ State Council of Obas and Chiefs ní Aláàfin Ọ̀yọ́ ń gbà wọn at the time of approval. ń béèrè mi lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ tí ń sunkún kiri tí mo fẹ́ kí wọ́n ṣàlàyé bí ọba ní dìjà. Níbo ni àkọsílẹ̀ yìí ti tọ́ka sí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tó fi wọ́n jọba, àbí ń bo rẹ ti gbọ́ pé Olúbàdàn àti Ṣọ̀ún nìkan níjọba jẹ́mibẹ̀ wọ́n fọwọ́ sí, ọba 21 tàbí jù bẹ́ẹ̀ lọ. ńgbà tá a bá pe nǹkan nígbìmọ̀ tá a sì láṣáájú, ṣé bí ẹnìkan náà ni yóò fi àjọsọ wa síwájú ọlọ́lá jùlọ. mo nígbàgbọ́ pé èyí yóò pa àwọn Ọ̀yọ́ lẹ́nu mọ́ títí tí a ó fi fìdí ẹ̀ múlẹ̀ bóyá nú Aláàfin dùn sí ń gbà yẹn àbí kò dùn sí káláṣírí èyí ò tún ni. Ọ̀yọ́ ìbákan mọ́ túwa jẹrin sá, Ọ̀yọ́ pẹ̀lú propaganda, Ọ̀yọ́ ológo àná, ìlú tá a gbé kalẹ̀ lórí ẹ̀tànjẹ, ìlú tí àjèjì ń jókòó onílé. Orí Aláàfin àná ní ìjàngbọ̀n ti bẹ̀rẹ̀, wàhálà òun ò sì lè pin. And I am saying this authoritatively pé Aláàfin kọ́ ló single-handedly recommend àwọn ọba tí wọ́n dé ládé, àwọn ọba tí wọ́n elevate, àwọn baálẹ̀ wọ̀nyí ló ní àwọn ti ripe fún ọba jíjẹ. Ìjọba sì yẹ̀ wọ́n wò fẹ́nẹ́fẹ́nẹ́, ó rí i pé wọ́n kúnjú òṣùwọ̀n. Ìtàn báàkì ẹ̀ ló jẹ́ kí wọ́n sọ wọ́n dọba aládé. Bọ́ba jẹ́ Aláàfin ló recommend àwọn mọ́kànlélógún. Sáláàfin bá gbogbo wọn tán ni àbí gbogbo wọn lẹ́rú Ọ̀yọ́? Mo ní ṣe gbogbo wọn ló jáde láti tẹ ìlú dó láti Ọ̀yọ́, torí gbogbo àwọn ìlú tí mo dárúkọ sókè yìí lọ́yọ́ máa ń pè é mọ́ra wọn. Agílí tí ń gbéyàwó, aláǹgbá ń fọmọ fọ́kọ, labalábá níbi ń bá ìdébẹ̀, àjófasọya ni màá jó. ẹja béèrè lọ́wọ́ ológbò akẹ́ranjẹ pé sálàǹgbá ló bá tan ní àbágírísí. kò sí ìtàn tí yóò gbé Ọ̀yọ́ nínú ìtàn tá a bá pa. the earlier the better. tí wọ́n bá tètè kídà òtẹ̀ bọnú àkọ́, òkèlè yìí ti bọ́ sẹ́nu abọ́lárìn wá ná. ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Wàró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. apá keje èyí ń bọ̀ láìpẹ́. ẹ láìkì kẹ́ ẹ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko Television, Awíkonko Television, títí tí wọ́n fi rìlíìsì Facebook page mi. orí YouTube nìkan láti láǹfààní àti máa gbọ́ra wa o, YouTube nìkan láti láǹfààní àti máa wúra wa. èyí ni mo fi ń rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá ọ̀rọ̀ Awíkonko pé ẹjá pàdé lórí YouTube, ẹjá pàdé lórí YouTube ní gbogbo ìgbàkigbà. bẹ́ẹ̀ bá ti tẹ subscribe button, ẹ má gbàgbé láti tẹ notification bell kó lè máa fún yín lámì bí n bá upload fídíò mẹ́rin ni o. bẹ́ẹ̀ bá sì wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹjá sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní wọmi, orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjò wa ṣe o.